Àkí gbogbo àwọn ọmọ ya wa jákèjádò Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé pé a kú ọdún tuntun tí ń jẹ́ ti èyí tó pa wá pọ̀. Ọdún tí ó pa wá pọ̀. Ọdún yìí náà ni wọ́n fi ń san owó oṣù kó wá nílùú tá a wà yìí. Ó jẹ́ mùsùlùmí ni, ó jẹ́ lẹ́sìn míì ní gbogbo tó bá wù lè jẹ́. Ọdún yìí náà ni wọ́n fi ń san owó oṣù wa. Ọtí ọdún yìí ni wọ́n gbà ọ́ síṣẹ́ ìjọba. Ọdún yìí ni wọ́n fi fún ọ ní sinmi lọ́jọ́ Sunday. Ó ti wá ó ti kó wá náà padà wò pé kó wọn fi halqa òun náà síjọ́ Sunday. Mashallah. So ti get bẹ́ẹ̀ ìsinmi ti mùsùlùmí nílùú Islam Alamisi àti Jimá iná ni Saturday àti Sunday ní ìsinmi ti àwọn Kristẹni. Àmọ́ Saturday àti Sunday tó jẹ́ ìsinmi wọn òun ni wọ́n fi ń fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí ní ìsinmi jákèjádò gbogbo àgbáńlá yàtọ̀ fún ilẹ̀ Lárúbáwá bí tán bá ti ń lo solar calendar bí òun náà wọ́n fi ṣe passport fún ọ, date of birth rẹ náà wọ́n fi ṣe fún ọ, bó bá lọ hajj òun náà ni wọ́n fi fún ọ ní gbogbo nǹkan. Ó ti yé báwọn ní báńkì tó o ti ń fowó sí òun náà ló ń lò ń bẹ̀, gbogbo nǹkan rẹ̀ òun ló ń lò ń bẹ̀. Kò wá ní di wípé ọbẹ̀ ẹ̀gúsí jẹ iyán èpo ẹ̀gúsí ó wá di tí àìjírí. Ó ti yé báwọn pé ọdún tí a wà yìí 2025 kò sí ń tá pé ju 225 náà lọ. Ọgbọ́ tọ́wọ́ já sí wípé kàlẹ́ndà ti hejiriya tàwa mùsùlùmí ni. Ó ti yé báwọn mélòó ọmọ mùsùlùmí lọ́mọ ńgbà tó já sí wípé ìtàn fi brought wa up nílùú tá wà ní Nàìjíríà. Ọgbọ́ òun náà ni eléyìí tí à ń lò yìí. Ńgbà bá lọ lé kéwú tá a bá rán mọ́ lé kéwú lọ mọ́ fi wá mọ́ Muharram, Safar, Rabiul Awwal, Rabiul Thani, Jumada al-Ula, Jumada Thani, Rajab, Sha'ban, Ramadan, Shawwal, Sulqa'da, Sulhijja ni ó fi mọ àwọn oṣù yìí. Yóò mọ̀ ni àmọ́ kò wúlò fún Nàìjíríà Ìsìlámù nìkan iná lónìí. Ọgbọ́ kò wúlò fún ọ lè débẹ̀ ní sẹ́kọ̀ọ́ á ní sọ́fàrù lọ́mọ owó oṣù ẹgbẹ́ pé wọ́n bá ti dákọ̀ owó oṣù rẹ o ending of September ni owó oṣù rẹ. Ó ti bá wọn owó létọ́ jẹ́ o September rárá o haram ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ kọ́ September síbẹ̀ o sì fẹ́ gba lélọ́wọ́ lé. Ó ti so gbogbo èèyàn bígbà tó já sí pé èèyàn nílà ká yìí mọ́ so èèyàn ń dààmú ara ẹni. Islam náà ti fà yé lẹ̀ wípé ká lo ìlú kọ̀ọ̀kan pẹ̀lú bí ìlú wọn bá ti rí certificate báwọn. So là ń kọ sí mọ́lúdì, là ń kọ sí alcohol wa, là ń kọ sí gbogbo nǹkan wa ní nǹkan mìíràn tá ń lò. Bí ọdún rẹ̀ bá wá dé àfi ká celebrate ẹ̀. Bọ́ọ̀ bá celebrate yìí à celebrate wípé oṣù tí wọ́n fi ń fún ọ lówó ó tún parí nù. Àmọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń condemn kìíní yìí pàápàá jùlọ níbi orí mídíà èyí tá a ṣe ń jò ní ìnísìn ẹlòmíín kọ̀ọ̀kọ́ kúkọ́ ẹlòmíín bẹ́ẹ̀ bú lọ́wọ́ ṣe gbogbo ẹ̀wọ̀n ni àwọn tá owó ètò òun kò sí problem àwọn ọmọ kẹ́kẹ́ tiwa àwọn ṣe tá à ń bá tiwa lọ. Wọ́n lọ́mọ bànújẹ́ tó bá wọ òun fámìlì tiẹ̀ tí wọ́n fi lè fi ru ọjọ́ nìdùnnú. Ọ̀dà àwọn tó bá ní kí wọ́n má celebrate ìdánpẹ̀ ní celebration òun náà nìdùnnú àbí ìfi ìdùnnú hàn dídú rẹ̀ òun náà sì ni happiness dídú rẹ̀ ni sadness. Happy New Year bọ́bá ní wọ́n máa kí ọ á máa kí wọ́n pé sad New Year tiẹ̀. Ọgbọ́ bọ́bá ti lọ́ọ̀ bẹ́ẹ̀ ká kí ọ Happy New Year á sì máa kí ọ ní sad New Year. Ó ti yé wọn pé Happy New Year ẹ kú dùnú ọdún o
tó bá ti ní ká wá kí ni ya kí ni wọ́n sì máa kí wọ́n ní sad new year. àkàrà àwọn kan wọn làṣàkẹ́ tó lọ sà àwọn kan ní tẹ́ bá ní happy new year káfẹ́ kan yọ níhùn àwọnú ọdún tuntun lọ́dọ̀ àwọn happy year lásán ti dà pé àwọn òfin tuntun sí nígbà tá a bọ́ sínú ọdún tuntun. òun ni ọ bọ́ sọ́dún tuntun àwa bọ́ sọ́dún tuntun. last year lòun sì wà báyìí. òun wà last year tiẹ̀. ọgbọ́ òun ni ò ṣe kíni òun ni ọ bọ́ sọ́dún àtọ́dún tuntun ti àtẹ̀yẹ tó wí èwo lọ́dún sí tẹ́lẹ̀ ọlọ́dún sí tẹ́lẹ̀ ẹni tí ọ̀rá sọ ọdún rà fún yàwó nú àwẹ̀ gan ọdún àwẹ̀ gan ọ̀rá sọ fún yàwó. èyí tó jẹ́ léyà tó jẹ́ tiẹ̀. ẹ lákùn tó ní ọlọ́run wọ́n ń pé wọ́n ń ṣe ló yí à wọ́n ní ọba wọn ṣe orí ṣe tẹ́lẹ̀. wọ́n tá yóò tí ì dá fún tó tí mọ bí ọmọ ayé rẹ lọ wọ́n tó yẹ pàtí jí àti mú rẹ gan ọ̀rọ̀ tiẹ̀ gan òyí òrójútó ayé rẹ ìwọ ò lè o tí ìmọ̀ tí ń jẹ́ dùnú ayé ni kọ́sìm kì í ní tẹ́sítì dùnú ayé ẹni bá ní tẹ́sítì dùnú ayé kò ní pé ọjọ́ kan ní ọjọ́ dùnú ọjọ́ kan ní èso ọjọ́ dùnú. eboluwa ní kulla yawmin huwa fi sha'ni nígbà tí ṣáánù ọlọ́run bá ti ń ṣe gbogbo ògbà jẹ́ sínú gbogbo ọjọ́ náà lọ́dún. kọ́sìm jẹ́ tún sọ kí ní kan fọ ọjọ́ tó o bá múra tó o wẹ̀ tó o fa sọ tó ń sọ́rùn ọdún kan tó ń fọ. lóòótọ́ gbogbo ọjọ́ lọ́dún. Mashallah. ó ti yé so mi ò mọ báwọn èèyàn ṣe máa ń ṣe làákàyè wọn bí ìgbà tí àyí tó pé ọdún rẹ gan tó pè ní ọgbẹ́ ọdún àwẹ̀ ọdún léyà lọ́dún tiwa àwọn àtàwọn jẹ́ mùsùlùmí ọdún kìnnìkan lọ́dún tiwa níjọ́ ọdún léyà ọ̀hún ìdùnnú wo lórí wọ́n tó yẹ pé ìyàwó rẹ fà ọsọ ní kó ní lọ yídì lọ́dún tiẹ̀ gẹ́gẹ́ lọ́dún rẹ gan ó ti yẹ wọn bọ́lọ́dún sọ ọdún kí ló ti yẹ ọkọ̀ bónire yọ kéde tiẹ̀ náà ò lè tẹ̀ ọ́ lọ́wọ́ kéde ń bí ọ́nú nísìnyí pé wọ́n ń ṣe new year. 2025 láwa ẹlòmíì òun wà last year 2024 lòun. yóò dà fún ọwọ́ tó yẹ pé 2024 rẹ tó lòun ga kò lójútù ọwọ́ mú 25 tó yẹ kó ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́lẹ̀ yóò lójútù fún ọ o sì lọ́hùn wá ṣèjọba. ọ̀sán wa kì í bínú mọ́lẹ̀. ọgbọ́n kọ́dà bí wọ́n bá gbọ́ ọ ní sales girl àbí sales help àbí kílẹ̀ máa pè wọ́n bá gbọ́ ọ sales boy tí wọ́n bá gbà ọ o ti bá ọ oṣù náà wọ́n ìsanwó fún ọ kí wọ́n á ní problem ẹ̀ tó ń yarí pé ńgbà náà kò ní bá wọn sọdún. o ti bá ọ Islamic school tó ló ní ọ̀hún èyí ṣe tọ́ ọmọ fi mọ̀ haramu àti sáfàrù ṣe ọmọ fi rọrùn léèwé ó jẹ́ pé tìjọba iná ló ń lò Islamic ló ṣe pé àjọ gbọlúdé ni wọ́n ṣe gbọlúdé tí wọ́n náà gbọlúdé kò sí ní tán pè ní Islamic school ilé kéwú ní Islamic gbogbo ilé kéwú ní Islamic school ilé ìwé ṣe Islamic school ọgbọ́ ilé ìwé kì í ṣe Islamic school ó pè nǹkan ní Islamic school wọ́n kọ́ ABC ẹwọ àìnílàáká ẹwọ kéèyàn wọ́n máa fi làákà yìí takáìtì. Islamic school nílé kéwú. ilé kéwú náà ń pè ní Islamic school irú Agodi nísìn Islamic school nù irú àbáwá àgbà ní Màsígbà Zomra Islamic school nù irú àbá dọ̀rọ̀ sí irú Sàlẹ̀kòtò àwọn Islamic school nù Islamic school nù. ilé ìwé ṣe kò sí ti ń jẹ́ ilé ìwé Islamic school ilé ìwé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àìmọ̀kánu ọgbọ́ kí ni mo pè é àkátọ̀ talavus ó ti yé báwọn àlàkátọ̀ lafsi ó ti yé báwọn wàlàkátọ̀ lè màánáwì òun ni kí èyàn ó pe ilé ìwé ní Islamic school. mistake tó ti common ni. kódà ó tún gbọdọ̀ pé ní Muslim school kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ school is a school ó ti bá wọn gbogbo ẹni tí ń lọ léèwé láyé Christian school á lọ iléèwé gbogbo ẹni tí ń lọ léèwé láyé Christian school á lọ. àwọn iléèwé tán wá dálẹ̀ tá à ń ka kéwú tán ṣe tàfíìsù mẹ́kọ́. àní Christian school ni ṣebí wọ́n kàn mú tàfíìsù wọnú ẹ̀ ni wọ́n mú wá bẹ́ẹ̀ kí tí wọ́n má bàa gbé. Christian wọn kọ́ ló ní iléèwé. ta ló ní ìwé. Christian ló ní ìwé with that. ìbáwọn ìwé ẹ̀kọ́ báíbù èdè wọn ẹ̀kọ́ báíbù àwọn ni gbogbo nǹkan wọn àwọn ni wọ́n sì gbé ìwé wá sí àyè bí àwọn àáfàá ti mú ìmọ̀ kéwú wá la àwọn èèyàn lójú yàyè pẹ̀lú Islam làwọn kìrìsìtẹ́nì náà wá fi ìwé la àwọn èèyàn lójú sójú ọ̀nà kìrìsìtẹ́nì àwọn ni wọ́n ní àyànjú rà la wà lọ́bẹ̀ ọ̀gbọ́
lugha Inglisiya lugatun masruka lugha tá a jí ni kì í ṣe lugha Islamiyya lugha ti Islamiyya lugatul Arabiyya Lárúbáwá ó ti yé báwo ibi wọ́n bá ti ń kọ́ Lárúbáwá tí wọ́n ti ń kọ́ gbogbo ẹ̀ Islamic school nu gbogbo iléèwé Christian school ni àwa tá a wá lè wá ìwé tá a lè lọ lè wá ìwé lọ́dọ̀ Kristẹni ní tí wọ́n gbé wá tá a sì rí pé ó wúlò fún wa láti lò ó fún lu wa àti láti lò ó fi ṣe wàsílà dé àyè kan tá a ń lọ gẹ́gẹ́ bí pa fẹ́ títí yunifásitì á di professor á di doctor á di gbá á dáyé ńlá tá a lè mú irú nǹkan báwọn tá a tójú bọ̀ fi kẹ́kọ̀ọ́ débi tá a kọ́ déhùn ẹni ní yìí àtọ́wá jẹ́ tiwọn lọ á lọ jùlẹ̀ bọ́ọ̀ ló ṣe jùlẹ̀ ó dẹ́ ń lò ó sì lọ bọ́ ibọ̀ kàwé ọ̀wọ́ níbi pápọ̀ ọlọ́kọ̀ mùsùlùmí gan ní sí wọn fẹ́ kọ́ mọ́ kéwú mọ́ ilé ìwé wọn náà ló ń kálukú ń sáré a fi Islamic school lẹ̀ à ń sáré Christian school so wọ́n wá já mi tó wá yẹ pé ìwé ìbá ṣe Christian school gbogbo léèwé àtẹ̀yí tí mùsùlùmí ń lọ àtẹ̀yí tó ọkọ́ àtẹ̀yí tí gbogbo kó wá tí ń kọ́ láyé kó bá ti ń kọ́ A B C D E F G I J K L M N O P L M N O P Q S T U V W X Y Z. Stop. Christian school ni. Gbogbo bí wọ́n bá ti kọ́ láyé Christian school ni. tó bá jáfà lónìí kọ́ àfà tó kéwú tán sáwọ́dí tó wà lè dá lè wílé. Iṣẹ́ Christian school ní sẹ́wọ̀n iṣẹ́ Christian lọ́gbà sẹ́wọ̀n. iṣẹ́ Christian ní sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ni gbogbo iléèwé pátá Christian lónìí gbogbo ilé kéwú Islam lónìí. wọ́n kálukú ti ní tiẹ̀. lọ́tọ̀ọ̀tọ̀. ọ wá lè rí iléèwé kan tó yẹ pé Christian lónìí Christian ní rọ́ọ̀nù ẹ̀ òun ló sì ní o ti máa ọ̀hún kó tó bá a kún ní Arabic nú ẹ̀ kọ́ra àwọn ní Islamic study ọgbọ́ àmọ́ bí àbáwọ̀ adálẹ̀ ìwélẹ̀ o ti máa àwọn ará fi Islamic àwọn àfi tààfíìsù kún àbí ká fi Arabic kún o ti máa ntọ́já pé tààfíìsù tó máa kọ́ níléèwé àti Arabic tó kọ́ níléèwé tó bá yẹ pé ìwọ̀n nìkan náà lẹ́kọ́ tó kọ́ láyé kò lè jẹ́ nǹkan kan láyé inú mímọ́ Islam tiléèwé bẹ́ẹ̀ ni tiléèwé tí ẹ ṣe ìtọ́lọ́ lé kéwú báyìí pé tààfíìsù iléèwé nìkan iná lọ́kọ́ àbí Arabic iléèwé nìkan lẹ́yìn rẹ̀ kódà tí èdè yunifásitì tí ò lọ lé kéwú kún ó ti máa kò lè wúlò fún Islam kódà kò lè mọ ẹmọ ẹ̀sìn yìí kò lè mọ ẹ̀sìn Islam yìí èèyàn máa ń pa ẹ̀sìn kírísítẹ́nì dé dáadáa yóò sì mọ̀wé àmọ́ pọ́ da sọ́rọ̀ Islam. so èyí ẹ wá wo nǹkan èyàn ti wá gbàgbé yìí wọ́n lè jà fọ́rọ̀ ní ìyá ìwọ́n tó ti ṣe inú yìí àti pẹ́ nítorí ti ń ṣe é bọ̀ ti pẹ́ tó sì fílẹ̀ dì sí ọgbọ́ ọgá fọ́mọ iléèwé rẹ lọ́lùdé fún new year ìwọ́n tó fọ́mọ iléèwé lọ́mọ lọ́dẹ tó new year ó ti ṣe new year ó lè má wọ́n sọ gidi kó lóò ní má wọ́n sọdún kó sì má kí ọ pé happy new year àmọ́ automatically ó ti kíra rẹ happy new year torí wọ́n bá bí ọ pé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀rọ lè yọ ní new year láwa ní tó wí náà nù òní sọ pé rájàbù láwa ni ó jẹ́ lọ́jà fún ọ lè ọ̀gá rájàbù kọ́ torí ẹ̀ fún ọ lọ́lùdé tó new year àti rájàbù ọjọ́ kan náà méjèèjì bọ́ sí lọ́dún yìí ayágún mọ̀ bá. so àwa èyí ń jẹ́ kan lọ́tọ̀ àwa ṣàdúà níbẹ̀ kọ̀ wá sẹ́ẹ̀rì fún ká má ṣe new year kọ̀ sẹ́ẹ̀rì fún ká má celebrate new year tábà ti wọnú ọdún tuntun kọ̀ sẹ́ẹ̀rì fún kọ̀ sẹ́ẹ̀rì fún ká má ṣe la fil hadith wala fil Qur'an o ní bá nu Qur'an tọ́lọ̀ ń sọ wípé ẹni wọ́n bá ṣe ọdún new year o yóò wọ̀nà o sì ní bá nu hadith pé ẹni wọ́n bá ṣe o ti di kèfèrí kí wá ní wàhálà tí ò ní azaz tí ò ní pìlẹ̀ nú ẹ̀sìn so kò ní pìlẹ̀ kankan kò bẹ̀sìn jẹ́ kò tẹ́sùn ṣe bá a ṣe kò tẹ́sìn ṣe bá a dùnnú rẹ̀ bá a dùnnú rẹ̀ tó banújẹ́ kò fi ọjọ́ new year sun ẹkún pé pẹ̀lú ògùn ọ̀run torí pé ìfẹ́ bá wọn sọ new year ẹkún náà ó fi ọjọ́ òun sí látọ̀ ló fi ọjọ́ òun sí látàárọ̀ ọwọ́ asunkún látàárọ̀ fa ilẹ̀ ẹjọ́ kejì mọ́nu tó alhamdulillah mo wá dúpẹ́ mo bọ́ ọlọ́run mo bọ́ lọ́wọ́ ẹkún mo bọ́ lọ́wọ́ Bidia lọ́wọ́ new year ìfẹ́ kún ó dídùn lára mi kí n má bàa wá sẹ́lọ̀n pé mo dùnnú new year ọwọ́ asunkún látàárọ̀ dalẹ̀ kó dùn lára nǹkan kàkà bẹ́ẹ̀ ó tó gbẹ̀sẹ̀ wájú Ọlọ́run tọ́ra àwọn ọmọ rẹ tó yẹ kó fún oúnjẹ tó fún oúnjẹ àwọn tó máa ṣe pèlè ọ
ẹnìkan kò sí náà tó ń sun ó ti wá o ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ á lọ lè lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ẹ jẹ́ á mọ bóun ni kí ni Islam ń wí àyè wa tó dínú yìí dínú yusru ẹ̀sìn tó rọrùn ní o ti dínú marin ẹ̀sìn tó wà flexible iná ní Islam dínú tasamuh ẹ̀sìn tó fi àyè gba kí a bára wa ló ń lo àlàáfíà Islam dáa púpọ̀ ẹ̀sìn tó fa àyè gba ká bára wa lò nílùú àlàáfíà kìrìsìtẹ́nì ń bẹ nílùú a kì í pé happy Christmas nígbà ọdún rẹ̀ dé àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí new year yìí gbogbo wa lájọ nítorí òun ni à ń lò nílùú wa ìpapọ̀ tìlú pa wá pọ̀ ad-dinu lillah wal watanu lil jami' ọgbọ́ ad-dinu lillah wal watanu lil jami' Salahuddin al-Ayyubi òun ló ní kọ́ ìlà yẹn ẹ̀sìn ọlọ́run ló lẹ́sìn àmọ́ gbogbo wájọ nílùú ni ọgbọ́ ọlọ́run ló ní ẹ̀sìn gbogbo wájọ ṣe kíni àjọ nílùú ni àwọn àjọ nílùú ọ̀hún oṣù tí ìlú wa bẹ́ẹ̀sì ìlú oṣù tí wọ́n bíúdì Nàìjíríà lélẹ́rí ọdún tán bíúdì ẹ̀ lélẹ́rí òun ni January February March April ìtàn bíúdì ẹ̀ lélẹ́rí nù bàbá ti wá yípo rẹ̀ tá a tún fẹ́ nanú mú mi kí la burú mi kásàdúrà ká imú. ayakumullah àjọ nílùú ni bàbá. bọ́ bá lé lọ́dọ̀ tiẹ̀ tó kàwọ́ láyà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa kò lè bẹ́ẹ̀ tọ́rọ́ lọ́run tó ni wá ó fà á lé. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ọdún tá à ń wí gan tá à ń ṣe láwa mùsùlùmí inú Al-Qur'ani ń tá à ń pè ní ọdún kẹ́lmà rẹ̀ ní al-Eid. ìdù náà ni ọdún àìdù ọdún lárúbáwá ni ọdún ọyá sọ kò sédè Yorùbá tí ń jẹ́ ọdún èdè lárúbáwá ni. Masha Allah. ọgbọ́ kò sí èdè Yorùbá ọdún èsè Yorùbá ọdún èsè Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni omi kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni omi ọlmọ́ ó ti yé wa wájú èdè Lárúbáwá ni wájú alwájú Lárúbáwá ni so àwa rí ọdún al-Eid òun ni ọdún ntí wọ́n ń pè bẹ́ẹ̀ ni ntí máa wá ní tí máa para lẹ́kọ̀ọ̀kan látara àádà yahudu audan àbí òun ni wọ́n wá kọ̀ lábà wáwù ni o ti kulbatil wáhù yáà wọ́n wá sọ wáwù òun di yáà òun ni wọ́n jẹ́ àìdù o ti wọ́n torí pé máa wá ní ọdọọdún wá wọnú Al-Qur'ani látòkè délẹ̀ kò sí bí ọlọ́run tí ọlọ́run àtànábì ti jọ sọ̀rọ̀ ọdún kò sí ń bẹ̀ nínú Al-Qur'ani ẹni ọdún ọlọ́run àtànábì ọ̀sọ̀ ibi ọlọ́run bá ti wá sọ̀rọ̀ ọdún fànábì wá sọ fún wa ọlọ́run àtànábì ọjọ́ sọ̀rọ̀ ọdún ó ti máa wọ́n bá sì ní hajj nǹkan tọ́lọ̀ ní ẹ̀rẹ́ gan wọ́n àti mọ̀lẹ̀ hajj àwàlẹ̀ umrata lillahi hajj nù kò pé rọ́dún ìbádànù torí pé ọdún ò kí ń ṣe ìbádà fàrdíyà ọgbọ́ ọdún èyí ṣe ìbádà fàrdíyà ọdún àwẹ̀ tá ń ṣe àtọdún iléyà tá ń ṣe ó ti máa kì í ṣe fárídù súnà ni ó ti yé òun ló fi já sí wípé súnà tó wá jẹ́ súnà ó tó wá jẹ́ súnà kí là ń pè súnà tí ó já sí wípé bí àwọn kan bá ṣe ẹlòmíì lè wípé òun ò lọ yídì lọ kírun yídì kọ̀tà burú mbẹ́ tọ́wọ́ adé nìkan ta tí ò kírun tí ò lọ yídì tó yóò kó pẹ̀lú àwọn fámìlì ẹ̀ tó ń jẹun wọ́n ní ha ó ti sẹ́lọ̀ ọ̀rọ̀ yídì níbo ló ti sẹ́lọ̀ àwọn olóhùn ọ̀lọ́ kò wú kó lọ kọ̀ lẹ́sẹ̀ tí ò bá lọ yídì ń sí ò lẹ́sẹ̀ àní náà mo sọ àní ò lẹ́sẹ̀ kankan ìrun yídì táwa ń kí ń kọ́ àní súnà ni kìí ṣe fárídù yusabu ala fi'lihi wala yu'aqqabu ala tarkihi òun lọ́ba tó yá pé gbogbo yẹn kí n lọ yídì tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn ni gbogbo mùsùlùmí pátá ló gbọdọ̀ lọ ẹni tí ó bá ti lọ ó ti wà pé wọn jìyà ó ti ẹlẹ́ẹ̀kejì mẹ́ta bá kírun yídì tán kútùbà tí wọ́n ń dúó gbọ́ ànábì a máa sọ tó fi mọ̀ pé kí n sọ ànábì a máa sọ kó àti kírun tán a ṣe kútùbà o ẹni ó bá wù kójò kọ́kọ́ bọ́ kútùbà ẹni tí ó bá wù kọ́ máa lọlé ànábì tó wọ́n wíwẹ̀ wọ́n tó bá kí wọ́n lé máa lọ o a ṣe kútùbà o lọ́ka ló tíra ọba
nbẹ nu hadisi bẹ́ẹ̀ o ti gbọ́ mi yé ọdún awalani kìí sọ náà kí n mọ̀ pé awalani ọjọ́ ìdùnnú tiwa náà wípé agbààwẹ̀ tán alhamdulillah ẹ jẹ́ àfọjọ́ yìí dúpẹ́ kí gbogbo ìdùnnú pé alhamdulillah adúpẹ́ o àjẹun àwọ̀sọ àdùnnú iná nìyíhun kìí jẹ́ pọ́nlọ́ lóúnjẹ bá ti gbààwẹ̀ tán ẹgbẹ́ lọ́dọ̀ yìí o ti bá wọn ẹlòmíràn wa ni wálé tó kíni lólè ìdáta wálé tó kábìrú láàlá má àdákùn nígbà èyí ń gọ́ ìbọ́lọ̀ ní àlọ́ yìí dìnnú sọ yìí dì mbẹ́ ìbọ́lọ̀ sọ dákọ̀ yìí dì mbẹ́ wọn tó o lè tó kábìrú láàánú lé ni àbí ní àwọn àyàmù tasirik èyí ń jẹ́ kan èyí tó tún wà ń bẹ ká lọ yìí di ọkùnrin súnà ọ̀dà gan dáadáa tó ládàá ń bẹ́ ń bẹ́ ládàá ń bẹ́ ń bẹ́ ẹ̀sán sì ń bẹ́ ń bẹ́ amẹ́ni tí ọba lòun ní jìyà. orí ìdí kan sí kejì. tó di kan sí kejì. ẹlẹ́ẹ̀kejì ìdí alfitr àti ìdí adaha ọdún méjèèjì gbàtà nàbí dé Madina lẹ́yìn ọdún kejì zaniya badal hijra iná ni ọdún àwẹ̀ kọ́ bẹ̀rẹ̀ òun lọ́kọ́ dé kílé yàwó tó dé ó ti yé báwọn ànábì bá wọn Madina ọba àwọn tí wọ́n gba àwẹ̀ Àṣúrà ànábì náà ti máa gbà tẹ́lẹ̀ ní àti Mẹ́kà tọ́ra àwọn Kùrẹ́ṣì náà ti máa gbà ànábì náà máa gbà dáadáa ńgbà dábàá ní ọba àwọn tó ń gba àwẹ̀ Àṣúrà òun náà bá wọn gbà ńgbà ọ̀yà lọ́lọ́run ní òun ti ṣe ọ̀rọ̀ yẹn kutiba alaykumus siyam àyà òun dé pé mo ṣàwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín ànábì wá pe àwọn ará Madina wípé àwẹ̀ ọ̀rọ̀ yẹn ti dé àwẹ̀ Àṣúrà tẹ̀ ń gbà ní ẹ̀fí rẹ̀ wọ́n láwọn fi ń dúpẹ́ ọjọ́ tí wọ́n fi ń dúpẹ́ torí ọjọ́ ni ọjọ́ àmì kan ní Àṣúrà yẹn wọ́n fi ń gbàwẹ̀ ń bẹ̀ tọ́já sí pé àwọn ìṣẹ̀lẹ̀ rí bí Sẹ̀fínà Nóhù ọjọ́ òun náà lọ́la ọjọ́ òun ni ànábì Yunusa ló ṣe gbá ọjọ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ ọjọ́ Àṣúrà òun ni dédé ọjọ́ tí Ọlọ́run fi ti nàjáhù wọn sí wọ́n wá fi rántí rẹ̀ èyí dùnú àwẹ̀ ń gángan fúnra rẹ̀ ọdún ni ọgbọ́ kí ni mo pè é ọdún ni ànábì wa fi Ramadana parẹ́ ìgbà ẹ fi yín wọlé ẹ jẹ́ a máa gbàwẹ̀ Ramadana yìí ó ti yé báwọn nígbà ànábì nítorí ọ̀ràn yẹn àwẹ̀ ti dé o gbogbo èyí tẹ̀ ń gbà ń ké mọ̀báhù ni nàmbà mọ̀fẹ́ ni kì í ṣe nàmbà túláàsì àmọ́ ànábì ọ̀wá pa àwẹ̀ Àṣúrà rẹ̀ tó bá yẹ kó bá parẹ́ ńjọ́ náà nígbà má lónìí ànábì ọ̀wá di pé man sha'a adhamahu wa man sha'a tarakahu ọwọ́ di pé àwọn tó bá wù wọ́n ń gbà àwọn tí ó wù wọ́n fi lẹ̀ ọdún míì dé àwọn míì gbà ànábì rí i pé wọ́n gbà ànábì ó sọ pé ẹ má gbà definitely Àṣúrà àwọn ọdún kan lòun náà inú àwọn ọdún ni ó ti mọ̀ kìí ṣe pé ọdún kìí jẹ́ pé bẹ́ẹ̀ àwọn nípa ara ẹ̀ inú àwọn ọdún mùsùlùmí iná ní rárá o nàmbà fẹ́ ni kìí ṣe nàmbà túláàsì inú Al-Qur'ani kẹlma eid tá à ń pè ní ọdún ọ̀dọ̀ ànábì Ìsá nìkan lẹ́ẹ̀ ti rí kí mo pè ọ̀dọ̀ Jesus nìkan lẹ́ẹ̀ ti rí kẹlma eid èyí tí gbogbo wa ń lò torí wípé ọjọ́ méjì kan bẹ tí àwọn ará Madina fi mú ní ọjọ́ eré ní Madina wọ́n yàn ọjọ́ méjì kan láàyò ó ti báwọn ní ọjọ́ eré alákọ̀ọ́kọ́ a máa bọ́ sí inú Ramadan tí wọ́n bá ń jáde kó ń bẹ ẹlẹ́ẹ̀kejì a máa bọ́ sí oṣù Salhijja Ànábì wa pa ọjọ́ méjèèjì rẹ̀ ó wá fi Ramadan rọ́pò ó fi Eidul Fitr rọ́pò ọ̀kan ó fi Eidul Adha ó fi rọ́pò ọ̀kan pé ó fi ọdún méjèèjì wọn pa ọjọ́ méjì kan tí àwọn ará Madina fi ṣeré tí wọ́n yàn láàyò ọjọ́ eré tó yẹ kí gbogbo ẹni tí ó lọ́jà ò ní lọ́jà. eré wọn fi jọ̀hún ṣe. eré wọn fọjọ́ ń ṣe wọ́n fi yún un pa kẹ́ni òun rẹ̀ ọ̀tọ̀ra sáǹdì báyẹn bó ti mú ọjọ́ yẹn nù yẹn bó ti ṣe nù ni. nígbà wàá ṣe bẹ́ẹ̀ Kọ́sìm ìdù tá a wá wí ọ̀dọ̀ Ìsá tí àwọn ọjọ́ rẹ̀ ń wí pé Rabbana tánàbí Ìsá ń pé ansil alayna ma'idatan minas sama'i
تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. Ànábì Ìsá òun ní sọ fún àwọn àjọ rẹ̀ ń pé wọ́n bí wípé ìjẹ́ Ọlọ́run ọba rẹ̀ lágbára aliyesteti urabaka aliyesteti àwọn àfáà ní tafsiri àwọn kan ní kìrá mi pé aliyesteti urabaka aliyesteti Abdulkadir Tanam aliyesteti urabaka ìjọ lè bá Ọlọ́run sọ̀rọ̀ tí ó sì gbà fún ọ ìtumọ̀ rẹ̀ nù ọ̀gbọ́ ìjọ lè bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ tí ó gbà fún ọ aliyesteti urabuka aliyesteti urabaka jẹ́ o lè bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ tí ó sì gbà fún ọ aliyesteti urabuka ìjọ Ọlọ́run sọ ipa ọba rẹ̀ ka àwọn àfa wa ni ẹ má lu yesteti urabuka kò sí ní tipa Ọlọ́run ọ̀ka kẹ́lìmà yẹ wọ́n fẹ́ túmọ̀ bí ìgbà tí èèyàn ń wò pé àwọn kankan ń bẹ tipa rẹ̀ ọ̀ka àti wọ́n ń béèrè kí wọ́n tó máa béèrè Ọlọ́run jẹ́ ìjágbára Ọlọ́run ká ó ti wá o àwọn àbáde ẹ lò ní alitẹ́sítẹ̀ tí ọ̀rọ̀ bákà ìjẹ́ o lè bá ọba rẹ̀ sọ̀rọ̀ tí ó sì tẹ̀lé ń tọ́ sọ. ayunazila aleina maidata mina sama. láti sọ tébùl oúnjẹ kalẹ̀ fún wa látòkè tẹ́nìkankan ò ní mẹni tó sè á máa rí tébù tí wọ́n máa bọ̀ báyìí oúnjẹ ó ti sáfù gbogbo ẹ̀ yọkàn sọ kalẹ̀ tá a máa jẹ sọ lágbára ẹ̀ sọlọ́run sọ ó lè bá ọba rẹ̀ sọ̀rọ̀ tí ó sì tẹ̀lé ọ. Qala Isa bunu Maryama. Ànábì Isa ọmọ Maryama wá ń pé. Allahumma rabbana. Ìwọ Ọlọ́run ọba wa. Anzil alayna. Ma'idatan minas sama. Bá tọ́ tébìlì oúnjẹ kalẹ̀ láti sánmà. Yakunu lana. Aidan li awwalina wa akhirina. Tí ó máa jẹ́ aidan, tí ó máa jẹ́ àkójọpọ̀ sí ọdún fún àwa tòní wà ákírìnà àtàwọn tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n mọ̀ rìmẹ́mbà irú ọjọ́ òní tí wọ́n Ọlọ́run dárú àrà yìí tí wọ́n sọ ọdọọdún. wà á yàtá mi ká. ó yìí tó sọ àmì ká látọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run. wà á ń taka èrò. ibẹ̀ wọn nìkan ló ti gbọ́ kẹ́lí máa yìí. nínú Al-Qur'an. lẹ́yìn ẹyọ kan ò lè gbọ́ kẹ́lìmà àìdù ó ti bá ọdún tá a bá wá ń lo kẹ́lìmà àìdù ọgbọ́ àkọ́kọ́ ẹni ọkọ́ ni kẹ́lìmà ni ó ti bá wọn hikayatan ala lidhani sayyidina Isa ó ti bá wọn látọ̀dọ̀ ànábì Isa ni kẹ́lìmà yẹn ti wá bó ti ẹ̀já sí pé ọ̀tọ̀ lè dé tí wí àmọ́ ń gbà tá Al-Qur'an ó sọ kalẹ̀ fún ànábì ó gbé wá ní hasba lugha arabiya tí ń ṣe dédé zuriyaniya títí ẹ̀ tó ń fi wí njọ́ náà ó ti yé báwọn àmọ́ kẹ́límà pé ọdún pé ọ̀rọ̀ pé ọdún ó jáde nínú Al-Qur'ani ẹyọ kan tó jáde náà nù ànábì Isa ló sì wí mẹ́láàdì ebi ànábì Isa náà ló ní mẹ́láàdì ọgbọ́ so kò sí aburú ń bi kí èèyàn kójọpọ̀ sí ọdún kéèyàn ó sì ṣàdúà káwa mùsùlùmí náà tún ṣàdúà pé a tún mú ọdún míì lọ́dún tí à ń lò ní kọ́ńtìrì wa èyí wọn ṣàbùrú ń bẹ bọ́bá yẹ pé bá a ti wá ń ṣe òun bá wá jẹ́ wípé níta ń ṣe òun ọ̀dà mú òkú bà rẹ̀ wá sọ hádù rẹ̀ kí ni hádù ẹ̀ ni wọ́n bá ṣe ọdún January 1st káwọn mùsùlùmí tí wọ́n kó jọ tí wọ́n ṣàdúà tí wọ́n kó àwọn èèyàn wọn jọ pé tọ̀ ẹ̀yà tó ṣàdúà káyọ̀ mọ́dún tuntun o mọ́hádù rẹ̀ wá inú sẹ̀ríà number 1 ẹlẹ́ẹ̀kejì tí ó bá ṣe hádù rẹ̀ kí ni ìjìyà tá nábì ní yóò ṣẹlẹ̀ sí ẹni tí ó bá ṣe irú rẹ̀ tó ó bá ti rí omi wá àròyé lásán ló ń ṣe. má kiri ta hádù fúnra rẹ̀. wọ́n sì kéré tí a nígbà hádù tí ó lẹ́rìí. látọ̀dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ ànábì. ó ti wọn àwọn ọdún wa pọ̀ tá à ń ṣe kì í ṣe mìládì nìkan là ń ṣe àwọn ọdún pọ̀ tọ́já pé ìsìláàmù kọ́ ló kéré tiẹ̀ fún wa á dẹ̀ ń lo Nàìjíríà á sì ṣe ọdún bẹ́ẹ̀ àbá ìdá lóhùn kíá. Al-Eidu. Ya bani. mo ti kó mẹ èyí tó fẹ́ wí àyà tí ó fẹ́ wí
aya tó lè sọ̀rọ̀ ọdún lọ́dọ̀ tiwa ya bani Adama. Ya bani Adama. Ẹ ma nabi Adama. Khudhu zinatakum inda kulli masjidin. Bẹ́ẹ̀ bá ti ń lọ gbogbo mọ́sálásí ẹ múra dáadáa ẹ wọṣọ dáadáa ẹ lọ́fín dáadáa ẹ múra lọ mọ́sálásí. Wakulu washrabu. Ẹ̀yin náà ẹ sì jẹun ẹ sì mú ẹ jẹ mú wala tusrifu. Ẹ má nàá pa. Innahu la yuhibbul musrifin. Nígbà àti ní khususi náà takò ń dàkó lè masjidi wakulu washrabu njẹ́ òye bá máa jẹun ọdún a sì máa mú ọdún a sì máa wọṣọ gidi wọ́n ní yóò ń kọ́ ìbọn lọ ń sọ̀rọ̀ ọdún ṣe ẹ̀ẹ́dù wá jáde mẹ́ inda kulli masjidi gbogbo masalasi tó bá wù ú lè dé wọṣọ gidi lọ́bẹ̀ má wọ aṣọ tí ń rìn wọnú ilé Ọlọ́run tí ń wínú wakulu ẹ sì jẹun washrabu ẹ mú kẹ́ ẹ tó sinmi ọgbọ àmì ẹ má jẹ ọlá tó sì rìwú ẹ má jẹ wọn àjẹ yóò kẹ ẹ má ba àhún ríra ńgbà tẹ ẹ bá ń kírun lọ́wọ́ ètò tí ń sọnù. la yuhibbul mushrifin. ẹlòmíín kan wáyà alukurani ni kò kúkú gbọ́ alukurani yìí ẹ kàn ká ni ògèrè náà ní ń ká ògèrè náà ní ń tú ó tiẹ̀ ń tà ń pè ní ọdún èyí táwọn àfa wíre. Yawmul ihtifal. Yawmul ihtifal ọjọ́ kan ni tí a fi ṣe àjọ̀dún. Wa tadhkari bi hadithin diniyyin. A sì máa fi rántí ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn. Aw tarikhiyin. Àbí kàlẹ́ndà ó ti yé báwọn àbí déètì kan tí nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí hijira. Eidul Adha. Máa gbọ́ gẹ́gẹ́ bí hijira aláǹsẹ̀ hijira gẹ́gẹ́ bí mauludi aláǹsẹ̀ mauludi. Eidul Milad. Ó ti yé báwọn àwọn bẹ́ẹ̀. Eidul Fitri. Eidul Fitri ọdún ti ìtúnu àwẹ̀. Eidul Maulid Nabawi ọdún mauludi Annabi. Eidul Istiklal ọdún Independent Day. Eidul lòun náà ọdún kan lòun náà torí wọ́n fún gbogbo òlu ní ọlùdé ó fún wa ní ọlùdé àti kíni. Wal Eidu. Inú àwọn Eidu ọ̀hún Eidul Nàìjíríà ní Eidul àwa káàsì ní wọ́n mú wá ní ó ti yé Mother's Day àwa káà ní mo ti sọ̀rọ̀ ẹ̀njú ní nípa Mother's Day ní arábìnrin ọ̀hún tíya rẹ̀ ń sọ fún pé fi yawmi ma wá fi makani ma wá fi aami ma yakhruju shakhsun ma yahtafilu bi Eidil torí ya rẹ̀ lójú oorun tí ya rẹ̀ ń sọ ọgbọ́ so èyí wọn a ti sọ yìí Eidu ti Mother's Day à ń ṣe Father's Day à ń ṣe Children Day à ń ṣe Independent Day Workers Day o ti gbogbo èyí wọn náà ọdún ni lọ́tọ̀ọ̀tọ̀ torí wọ́n fún wa ní àyíká sinmi kó ní kálukú náà ò lè gbádùn ọkọ àtìyàwó gbéra wọn jáde wọ́n lọ mọ́ wọ́n lọ ra nǹkan wọ́n lọ Shoprite wọ́n lọ gbogbo ẹ̀. bá kẹ́ bá wa yìí òun ọdún tá à ń ṣe yìí àbí èyí tó jọ́nu mùsùlùmí àbí January 1st ǹjẹ́ wọ́n permissible ní Islam láti gbéyàn jáde ní Islam ìyàwó àtọkọ wọ́n lè gbéra wọn jáde àbí family pé ẹ jẹ́ ká hang out wọn ò fẹ́ sọdún òun lé wọ́n fẹ́ lọ sí ibi àbí kan. ntí ìjọba fi fún wọn ní ọlùdé náà nù torí kún ó lè bá a jáde kún ó ṣe ọ̀nà jùlọ wọn ṣe àtọ́dún léyà ni àtọ́dún àwẹ̀ ni àtọ́dún mẹ́ládì ni àti kírísímàsì ni kọ́dọ̀ ọjọ́ kírísímàsì wọ́n náà lè gbéyàwó rẹ̀ kọ́ lọ sí fàájì kẹjọ padà rẹ̀ lọ́hùn kẹjẹ pé wọ́n bá wọn sọdún ó ti bá wọn wọ́n náà rí pé wọ́n fọ́ ọlọ́dún déjọ́ lọ́wọ́ fẹ́ ní òkú ńlẹ̀ ni wọ́n náà lọ. àwọn kẹ́ni kọ́ apàdé rẹ̀ pé ẹ wọ̀ náà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run nígbà ẹ̀yin ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yà afá yìí tẹ́ ẹ sì mọ̀ fóònù ní kírísímàsì kí ni wà kí mo tún ṣe. ìyẹn pàdé rẹ̀ bí tí wàá sọ wọ́n bẹ̀ wọ́n lọ tí sómi. ọ̀tá dẹ̀ sómi ni ọba lè afa ẹ sì bẹ yín afa ẹ̀yin náà tún wá gbá ẹ tún wá bíìsì kí ló ń wá débẹ̀ ọkà sì sọmi kó lè bọ́ lọ́hùn. kọ́síw àwọn mùsùlùmí àti àmọ̀ wọ́n mọ̀ nǹkan báyìí àìmọ̀ kan ti pọ̀ jù lọ́dọ̀ wa bá a ti ń sọ yìí nísìn yóò bẹ̀ mí yóò mọ̀ bú wa nísìn ò ti yé wa o nígbà tí ogun tá à ń wí tí ò yé kò sì lè yé torí kò ṣe tán láti lẹ́nu. Masha Allah. sọ̀rọ̀ ń jù wá sẹ́wọ̀n ni àbí Islam ń jù wá sẹ́wọ̀n ni
tí Islam ní ká máa nà pa ni àwọn bí ilẹ̀ Lárúbáwá tẹ̀sìn ti wá lọ́hùn àwọn ń gbádùn ayé pẹ̀lú àwọn ìyàwó wọn fa fàájì táwọn Lárúbáwá yẹn ń ṣe àfa káì gbádùn ayé wọn gbádùn lọ́hùn. kí ni bẹ́ẹ̀ mi kó wa ti ìyàwó náà jáde kẹ́ lọ́jà sún. bàbá gbọ́ kọ́ lọ́mọ ẹja point and kill wọ́n gbé àwọn 5 alive àtàwọn kí ni Hollandia ẹlẹ́rìndòdò Hollandia wọ́n gbé sí iwájú lẹ́yìn tó tutù. kan wá sí èsì síyàn lérí àbá látàrí wà á rí sẹ́ẹ̀tì. kẹ́yìn náà jókòó àti wọ àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kẹ́ jókòó wọ́n á ń bẹ́mi tó ń rún kí. lọ fúra palasi wèrè wá rìn. ìyàwó rẹ̀ gan gbádùn rẹ̀ wọ́n náà gbádùn ara rẹ̀ olówó náà ò lè ná ò lè jẹun tó dáa gbogbo nǹkan ànábì kọ́ lọ́dọ̀ tiẹ̀ sá ànábì máa ń jẹun tó dáa gan. Yaya ya Rasulullah yaya kọ́sìm ànábì máa ń jẹun tó dáa gan. Ànábì láìkì wọ́n pe oúnjẹ kan ní Dubai Anasi ọmọ Maliki olówó ọmọ jẹ ọlá àfijọ́ tó wọ́n tẹ́lá ànábì lọ bí kan tí wọ́n fi Dubai ṣe lálejò wọ́n ànábì wọ ọmọdọ̀ ọ̀hún sí ọlọ́run ọwọ́ ọmọdọ̀ ànábì wa ni ya Anas ọya udnu minni watakul Anasi ọmọ Maliki ló wọn lè sọ fún ànábì pé òun ọmọ jẹ òun sì má jẹ òun wá fi tìjú súnmọ́ sí ọlọ́run òun náà mú Dubai náwó sí ànábì náwó sí Dubai Dubai yẹn àṣà náà kí la lè fi wé. Ó dàbí ìgbà tá a bá ń ṣe ṣàwámà. ṣàwárò. Bí ṣàwámà ni. Ẹ bàbá àwọn oríṣiríṣi nǹkan ni wọ́n kó síbẹ̀ àwọn nǹkan èso àwọn nǹkan wọ́n parí gbogbo ẹ̀ sínú rẹ̀. Òun lè Dubai. Ànábì ò kọ́. Ànábì ọjẹ́ Anasi Maliki náà òun náà bọ́ bẹ́ẹ̀ ó ti bá wọn. Anasi Maliki wa min hubbi rasuli li Dubai. Sallallahu alaihi wasallam. Ittakhastuhu ó ti bá wọn. Ittakhastuhu ma'kulan. Torí pa Ànábì nífẹ̀ẹ́ Dubai láti gbà náà lòun náà ti nífẹ̀ẹ́ rẹ̀ láti máa jẹ́ ó ti bá wọn. A jẹ́ pé irú àsìkò tá a wà yìí tó bá bá Ànábì láyé Ànábì ó jẹ Chinese àti Turkey. Wallahi yóò ń ṣe ọlọ́wọ́ jẹ. Nígbà tí ọba ti sí nǹkan haramu nù rẹ̀ ó ti yé kọ́dà kọ́ má jẹ́ lu wa ní nǹkan yẹn ti wù ọgbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ Khalidu bunul Walid ó ní wọ́n gbé Ànábì ń bẹ nínú ilé Maimuna ìyàwó Maimuna wọ́n wá gbé oúnjẹ kan wá fún Ànábì òun ni dọ́bù agiliti dọ́bù abóhùn dọ́bù wọ́n wá gbé wá wọ́n ti yan káì kọ́ọ̀sìm wọ́n ti yan ó ti gbádùn wọ́n ti fata ṣe wọ́n wá gbé wá fún sí Ọlọ́run wọ́n ti róṣì ẹ̀ Ànábì wá súnmọ́ yọ jẹ́ Ànábì ni ẹwọ́ lè yí wọ́n lágiliti ni ó ti Ọlọ́run wá káwọ́ kó mẹ́ Ànábì ọ̀wá jẹ́ ó ti Ànábì káwọ́ kó mẹ́ ó ti sọ̀hún sàábì kan wá ń bí ya Rasulullah èyí ṣe tẹ́ jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn èjẹ́ fámílì àwọn oníkè ṣe ẹran tá ń jẹ níran wa wọn ò jẹ́ rí wọn jẹ́ fámílì àwọn Ànábì ló wọn jẹ́ àwọn sàábì ẹni wọ́n máa jẹ́ ó súnmọ́ wọ́n wú ọmọdé wọn bò wọ́n ṣètò fún ó ti bá wọn àìjẹ́ tànàbì rìjẹ́tì rẹ̀ tó rìjẹ́tì rẹ̀ ó ti bá wọn kò sọ́ di haramu tó bá sọ́ di haramu yóò ti fẹnu lé yí pé àìjẹ́ ẹnìkan kan ò sì gbọ́dọ̀ jẹ́ nínú àwọn sàábì àfi mú àwọn àlèhùn màmí Ànábì òwú bẹ́ẹ̀ Khalid ibn Walid àwọn jẹ́ ti wọn àtàwọn sàábì mi ó ti yé Ànábì náà láwọn nǹkan tó máa jẹ tí máa gbádùn ó sì láwọn nǹkan tí ó fẹ́ tí ó láìkì inú ẹ̀ ní zeridu Ànábì fẹ́ràn zeridu jíjẹ fàdébí wípé Ànábì ní ọlá tí ń bẹ fún Aisha ó ti fadlu Aisha ala sa'ir nisa ka fadlu zeridi ala sa'ir ta'am Ànábì ní best oúnjẹ Ànábì ní zeridi best food ẹ̀ zeridu òun náà dà bí àwọn lẹ́yìn barbecue èwo tún lẹ̀ mọ́ tún èwo tún nù pizza bàbá bí àwọn oúnjẹ báàní náà ni kìí sókèlè àwọn oúnjẹ tí wọ́n parí nǹkan síbẹ̀ tí wọ́n kó gbogbo àwọn nǹkan sínú rẹ̀ ó ti yé tí wọ́n gbádùn ẹ̀ ó sì Ọlọ́run náà a máa jẹ Ànábì a sì máa jẹ horo Ànábì a sì máa jẹ ìtàn ehoro a sì máa jẹ apá ewúrẹ́ apá lọ láìkì jù ń bẹ ó ní àwọn tóun náà láìkì ló ń ṣe Ọlọ́run tí sì máa gbádùn rẹ̀ ń jẹ ńtọ́ da èyí ṣe tí wọ́n wá kúwọ́n náà máa jẹ ńtọ́ da tó yẹ ká gidi àgbákò ni wọ́n ní
gbogbo nǹkan tiẹ̀ gbogbo nǹkan ni ra lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ jẹ pizza ó ní ọ̀dà bọ́jẹ sàwámà ó ní ọ̀dà bọ́jẹ Chinese rice ó ní kí èsì lágbára rice. wọ́n tún lè sí ọ̀dà èsì gbígbá lè sí ọ̀dà. nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ẹ yí padà ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ alikiyama súnmọ́ ọ̀súnmọ́ ẹ̀jẹ̀ ẹ̀yin náà ẹ gbádùn ayé wà látàǹzánà sí bákàmínà dùnìyà ó ti yé ọ̀rọ̀ ìdù la bá débẹ̀ kóníkálukú náà jáde gbé àwọn ọmọ ẹ̀ lọ wọn lọ dunnú kò sábúrú ń bẹ. bàbá ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọn fẹ́ ẹ bá wa tọ́ọ̀tì ibẹ̀ torí àwọn kan ìwọlé wọ́n dẹ̀ fẹ́ gbọ́ ìfìlérí ẹ̀ àdúrà January 1st ta ṣe yìí ẹ dunnú gan kí ló fà dunnú gan. ẹ ń tó mú ìdùnnú wá. ẹ dunnú ẹjọ́ gan. bẹ́ẹ̀ ni ó fọ́ ní sáwọn yẹn gan àwọn tó jẹ́ inú wọn dùn gan. bẹ́ẹ̀ ni bọ̀ kí ló bí kinní yẹn. bẹ́ẹ̀ ni débi pé bàbá ẹ̀ tún wá ń fò bẹ́ẹ̀ lẹ́sẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀ báyìí. a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. alhamdulilayi. ọ̀gbọ́ náà. a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ẹni tí ọdún kan bá tún bá láyé ó ti yé báwọn kó dunnú rẹ̀ àmọ́ èyí tí ẹ rí ijó tá ń jó kìí ṣe ijó gángan ó ti yé báwọn original rẹ̀ ń bẹ́ yà yín la ilaha illallah là ń ṣe tá ń jó sí wọn. bẹ́ẹ̀ni asikaru là ń ṣe. asikaru ni ó ti yé báwọn la ilaha illallah òun là ń ṣe tá ń jó sí àmọ́ ẹlòmíì ni ha àwọn jákèmọ̀ wọ́n ti wá di ní àwọn náà ti wá jú báyìí pírọ́blẹ́mù tiẹ̀ nù. ẹlòmíì láti di CAC. gbogbo nǹkan bá wù ọkọ láàdà òun nù ni. òun ni báyìí. wọ́n náà di báyìí. original video rẹ̀ rẹ̀ o. ọyọ kọ́ gbọ́dọ̀ láti wọ́n. kákáyé ṣe ń bọ́ lásàlátì àsìkárù là ń ṣe òun rèé January 1st. sórí báwọn àgbàdo àwọn kan là. la ilaha illallah. nígbà tó rí ìdòdà ẹ mọ̀ gbọ́ la ilaha illallah o. orúkọ Ọlọ́run là ń pè ìyẹn lọ́wọ́ á wú mi lérí ló sì yá mi la ara tèmi náà wá yá ni mo wá dìde àmọ́ tó bá yẹ pé wọ́n bá wò wípé ijó mi ni wọ́n pé ha ijó mi ni ń jó tí n bá jó o ti bá wọn fún mi lẹ́kàdí àgbo fún mi yẹ́lò káwò. àgbàdo àkúrò la. èmi tí pílẹ̀ àbáṣà fi bọ́ọ̀lù lẹ̀ tí ń jó lérí fídì èmi ò mú lẹ́kàdí rẹ̀ mú lẹ́kàdí wá. ètè ń bá tiẹ̀ wá jó sí nǹkan mi kọjá kórin mi ní ń jó sí kọ́dà kọ́ jẹ́rú orin tí wọ́n gbé sí tí wọ́n fi mísẹ̀ tí wọ́n rí wọn tó bá yẹ kóun la bá gbé sí tá à ń jó lórí rẹ̀ tá à sì ń dunnú tá à ń jó ìmúṣẹ̀rí àtúndí àmọ́jò wa. múṣẹ̀rí àtúndí àmọ́dùnú wa. wà á máa ń ṣá àfálì ẹ̀rìkúsí kà máa ń kún tó ẹ̀rìkúsù. bàbá ọgbọ́ bàtà ẹsẹ̀ tí mo ti jó. man ṣá fálì ẹ̀rìkúsí kà máa kún tó ẹ̀rìkúsù. wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ àtàyèsè fún ọ́n fírì máa ṣe. wà á máa ń ṣá àfálì ẹ̀jìmúdì kà máa ká nà ẹ̀jìmúdù. tọ́ inú rẹ̀ ò dùn àti ìbànújẹ́ tí mo lò lọ bẹ́ẹ̀. wá gbọ́ wọ́n èé mú yẹn sí pé inú yẹn dùn ẹnu pé o gbọ́dọ̀ fi dùnnú tiẹ̀ má fi dùnnú tiẹ̀ má fi bà ẹnìkan nú jẹ́ ẹ̀rí gbogbo àwọn táwọn mẹ́rin kò sẹ́ni tí inú rẹ̀ ò dùn gbogbo aládùnnú jẹ́nu tiẹ̀ náà ó dùn pé orí wa pa ń dunnú èyí ń lórí ire fún ọ. ẹlòmíì bó ṣe rí wa tá a pọ̀ ní ìbànújẹ́ tiẹ̀ pé ẹ wà àwọn obìnrin olómìnira. tẹ wá eré ibú wà nìyún. èyí tí ò dá mẹ́rin. ọgbọ́ eré yìí kí mo pè yún. eré ibú nìyún. eré ibú nù bí wọ́n ti yan tiẹ̀ nù. ọgbọ́ àgbọ́yé bàbá. ntí wọ́n gbé wáyé látọ̀dọ̀ Ọlọ́run ni pé gbogbo ntọ́ da ọmọ kọ̀ndẹ́mù ẹ̀ ó lè yí padà bó ti lò tánu. subhanallah. èyí táwa gbé wà là ń lò yìí. alhamdulillah. ọgbọ́ àgbọ́yé bàbá. n ta fi mọ dúpẹ́ nù èyí tó ń yàn látọ̀dọ̀ Ọlọ́run wá ni wípé gbogbo ntọ́ bá da tí mú ìdùnnú báwọn èèyàn kì í ní da lọ́dọ̀ tiẹ̀ bó ti yàn nù bọ́ bá lọ́wọ́ yí padà kò ní yí padà kò lè ṣe. èyí táwa sì gbé wáyé là ń lò yìí. alhamdulillah. bọ́ bá lè yí tá ń lò yìí tọ́ bá ní ọ̀dà ó ti yẹ báwọn tiẹ̀ tọ́ da àwọn gbé jáde kárí ọ̀ntà. kọ́sìm tó bó ti rí nù ká ṣe bá a ti ṣéhùn tá a ṣàdúrà bá a ti ṣe lọ́dọọdún nù. ní gbogbo ògbà ní 1st of January o sì lè rí nǹkan kan ní hújà kan tó fi bìwá dànù pé n tà ń ṣe ọ̀dà. ó ra mọ́ tà ń ṣe.